wúrà ṣe iyebíye ẹjẹ́ yáde gẹ́gẹ́ o. ìyá ọmọ lajà ìyá fìyà mọ́ làbí mbọ́ra tó tọmọ rẹ̀ pátá ló ní àkíyọ̀. àpáta dé àpáta Apataewi dé ó dilé ará Ìlàwẹ̀ níbi ká ti torí wíwẹ̀ kan máa kúrò sọ́jà kan wí kan nájà kan bomi alúra ibẹ̀ níṣẹ́lẹ̀ mọ́ mi kan Mrs. Ajayi Abímbọ́lá Juliana ayé Ògúnjẹ́milúyì máa ń gbọ́ o ọmọ owó labí owó flow ìwọ gangan lèmi kó bẹ̀rẹ̀ fún ìyá Olúwakámi ìyá Ọpẹ́yẹmí ìyá Àdámilọ́lá ìyá Ayọ̀mídèjì gbogbo ọmọ rẹ pátá wọn ní àṣeyí àṣàmọ́dún ṣẹ̀mí ayẹyẹ ọdẹlẹ Samuel Ògúnjẹ́milúyì ilé ọmọ Láwẹ̀ ọmọ ní kò torí wíwẹ̀ kó máa kúrò sọ́jà kó wí kan nájà kan bomi alúra ọmọ àkókò mọ̀jà ọmọ ní kò dùsùká bàbàrà sórí ẹni gẹ́lẹ́rù ọkọ̀ pàtàkì ni wọ́n ń ṣe nínú gbogbo òṣìṣẹ́ High Court of Justice tí ń bẹ ládó Èkìtì ìṣe Èkìtì náà ní ṣẹlẹ̀ ọkọ rẹ ìwọláyà ọmọ akin ló àdùsẹ̀ ọmọ akin àríjẹfọ̀n ọmọ akin kú ogun mọ́ mi ó sọdún èyí wàá ṣèmí yìí sí lágbára lọ́wọ́ Olúwa ọba lágbára lọ́wọ́ bàbá òkè ìwọ ò ní bá wọn rí kú ọmọ láyé ń bí o ò ní rí kú ọkọ ò ní bá ìsàn lògbà orí olórí kò ní gbà ṣe rẹ ṣe wẹ́rẹ́ amárẹ́rẹ́ kẹlòmíràn kò bọ́ ọ jẹ́ ìdọ́dún ọdún kan ní ọkọ ọba àdáàbò ní sáyín lẹ́sẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ọba happy birthday to you ma and we all wish you long life and prosperity. Apataewi lèmi ń jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 mo gbéra pa ó di ibi tá a forí mi sọlẹ̀ sí oníbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀.